Subscribe, hete. Facetv Muswobi. A kú dédé àsìkò yìí gbogbo tí ń ti gbọ́ mi nílé lóko nírìn àjò ọ̀dọ̀ǹdòbí. Orúkọ mi ni ọ̀jọ̀gbọ́n Ibitayo Joshua. A kí ọ̀gá ní ọmọọba ọ̀mọ̀wé ọ̀nàrẹ́bù lẹ́kùtì àti gbogbo àwọn tó ń bẹ nílé agodo níyìn pẹ̀lú. A kí Ọlọ́run gáàgó jùlọ, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gáàgó jùlọ, ọba tó pọ̀ nípa ti agbára, ọba tó ṣọ́ láti ọ̀sẹ̀ tó kọjá lọ títí di ọ̀sẹ̀ tí ọjọ́ tó ti òní, ọpẹ́ ní fọ́lọ́run lókè ọ̀run, hallelujah. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ a sọ nípa gbajúgbajà olórin ìtamọ̀ sí etí ìgbọ́ wa, ìtamọ̀ sí K1 The Ultimate. Ní ọjọ́ tòní lórí ètò ìmọ̀lúláyé ẹni tá a máa sọ ètò lọ́jọ́ tòní ó dá lórí ìkan nínú àwọn bàbá wa Adebayo Salami, well known as Oga Bello. Ìkan nínú àwọn bàbá wa gbajúgbajà olóṣèré ni wọ́n jẹ́. Wọ́n bí àwọn bàbá wa yẹn ní May 9, 1952 ní tó túmọ̀ sí wípé wọ́n pé 70 years ní May 9. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá àgójúlọ alhamdulillah, àṣẹ alhamdulillah lórí àwọn bàbá wa pé gẹ́gẹ́ bí òrọ̀fẹ́ tí wọ́n rí gbà. Àmọ́ a fẹ́ gbé àwọn ètò kan yẹ̀ wò nínú ìrìn àjò wọn gẹ́gẹ́ bí mo ti máa ń sọ nípa ìrìn àjò nọ́mbà wípé nothing exists without number. Ní tó túmọ̀ sí pé gbogbo ìrìn àjò àwàdá tá à ń bẹ láyé yìí gba tíìrìn lọ bá tíìrìn bọ̀, gbogbo ẹ̀dá lórí òǹkà ní ìtamọ̀ sí nọ́mbà ní òde òyìnbó. Na láìláìláì lẹ́lómi yóò máa wí títí yóò fi rí nàtúrù, títí tí nàtúrù yóò fi lùmọ̀ lórí. Ibi tí mo ń bá rọ̀bọ̀ ni wípé ṣẹ́rí gbogbo àwọn ẹ̀dá tá à ń bẹ nílé ayé yìí gbogbo ìrìn àjò pápátá ó dá lórí òǹkà. Bẹ́ẹ̀ ni ìdá àtẹ̀lé ìmọ̀ òǹkà àbí àtẹ̀lé ìmọ̀ òǹkà tí mo fi bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ ìtamọ̀ sí nọ́mbà àtẹ̀lé o gbogbo nǹkan ló máa ṣí kí ni ló máa tẹ̀ ní underground nínú ìrìn àjò oníkálukú wa. So tí a bá mú àwọn tí ọ̀nà gbà fún tọ́yàn tọ́yẹ koro tá a bá mú wá fún etí ìgbò wa láti fi kẹ́kọ̀ọ́, àánà a lè ṣe kí ni a lè ní àǹfààní láti jẹ nínú ìmọ̀ tí a ń sọ ní ipa yìí. Ká má fọ̀rọ̀ gùn lórí ìrìnàjò bàbá wa tí a bá wò dáadáa gẹ́gẹ́ bá a sọ pé bàbá wa ní May 9, 1952, èyí túmọ̀ sí pé lápapọ̀ máa jẹ́ 13/4. Nínú ìrìnàjò yìí gbogbo ohun tí lápapọ̀ wa bá jẹ́ 13/4 ó fi hàn gbangba wálé àyè pé wọ́n gbọ́ bùkátà lórí ọmọ, lórí ìyàwó, lórí ẹbí, lórí ojúlùmọ̀. Àwọn tí wọ́n máa jẹ ní under jurisdiction wọn ó máa jẹ́ àwọn tó máa pọ̀, nítorí pé spirit tó ń control 13/4 yìí builder ni. And tí abádẹ́ ń sọ nípa builder, ìkan náà bàbá wa Ọ̀gá Bello wọ́n jẹ́ kan nínú ìrìnàjò òṣèré. And tí abádẹ́ tó dáadáa náà wọ́n jẹ́ nǹkan tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, ìrìnàjò ló ń sọ nípa rẹ̀ yìí, nọ́mbà tó ń tẹ̀ ní ìrìnàjò ló ń sọ nípa ẹ̀ pé wọ́n jẹ́ ìdàgbà tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè, ẹni tó mọ̀ ọ̀rọ̀ gbọ́ àti ẹni tó mọ̀ ọ̀rọ̀ gbé kalẹ̀. Àmọ́ tí inú bá ń bí wọn àwọn ògbúlùtò ọ̀rọ̀ á sì máa jẹ́ láti ẹni wọn nígbà tí inú bá ń bí wọn lọ́wọ́lọ́wọ́. Ẹ ti mọ̀ pé tá a bá ń sọ nípa ògbúlùtò ọ̀rọ̀ tó túmọ̀ sí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ atabáralé àtàbá ara oko nínú ìrìn àjò náà ó wà nínú ìrìn àjò bẹ́ẹ̀. Bákan náà jẹ́ nǹkan tí ó mọ̀ wá hard working láti ìrìn àjò ìbẹ̀rẹ̀ ayé wọn wá, tó ń túmọ̀ sí pé àti teenager wọn náà ti ń ọ́zùbọ̀ títí ìgbà tí Ọlọ́run fi gbà fún wọn nínú ìrìn àjò wọn. Nínú ìrìn àjò ìgbà àárọ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n parí ìgbà àárọ̀ wọn ní at the age of 33 years
that was 1975 wọ́n parí ìrìn àjò àárọ̀ wọn. Gbogbo ẹ̀dákẹ́dá tí ó bá parí ìgbà àárọ̀ tó fẹ́ bọ́ sí ìgbà ọ̀sán ó gbọ́dọ̀ ní àwọn nǹkan tó máa là kọjá ní tó túmọ̀ sí pé ọ̀nà mọ̀ sí àwọn nǹkan tá ẹ̀ǹkátà nínú ìrìn àjò àárọ̀ tó ń parí lọ tàbí bọ́ sí ìgbà ọ̀sán. Gẹ́gẹ́ bí àwọn bàbá yìí sọ wọ́n sọ pé ní táàmì yìí àwọn ń gbé pẹ̀lú ọ̀nkú àwọn kan, àmọ́ ní èyí tí wọ́n parí ìgbà àárọ̀ yìí àwọn láì bí nǹkan ṣe ń lọ nínú ọdún náà láti bẹ̀ lọ wọ́n láti ṣe kíni wọ́n láti tẹ̀síwájú níbi tí wọ́n wà láti ṣe kíni láti tẹ̀síwájú ìrìn àjò ìgbésí ayé wọn. Nípa èdè yìí ó tún jẹ́ kí ìrìn àjò àfẹ́yàwó kó tún jẹ́ kó yá kíákíá nígbà tí wọ́n ti sí ní abẹ́ anybody mọ́. Àmọ́ ibẹ̀ ẹ̀kọ́ là ń bọ̀ mo kàn fi yé wáyé pé kò sẹ́ni tó bá parí ìgbà àárọ̀ tójú ò lè rí tó bọ́ sí ìgbà ọ̀sán ìyẹn lọ́bẹ̀. Bákan náà ni ọmọ bàbá wa Ọ̀gá Bello wọ́n parí ìgbà ìrìn àjò ọ̀sán wọn ní age of 50 years of age. 50 years of age yẹn that was 2002, 20 years ago. Àdíjọ 50 years wọ́n parí ìrìn àjò ọ̀sán wọn. Wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò alẹ́ ní age of 51 years of age. And ojú wọn dẹ̀ rí tó nígbà tó wà ní 2001, 2002, 2003 ojú wọn rí tó nítorí pé táàmì yìí ìjì máa ń jà, táàmì yìí gbìmọ̀ ayé máa ń mi ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n wà nínú èjì yìí at particular time at particular period ìgbìmọ̀ ayé máa ń mi wọ́n wò. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá wọn la àwọn àkókò wọ̀nyí já nínú ìrìn àjò ìgbésí ayé wọn. Bákan náà nígbà tó wà ní age of 58 years of age, 58 years of age that was 2010 àti ní age of 60 years that was 2012, 2010 and 2012. Nínú ọdún méjì tí mo dákọ̀ yìí 2010 and 2012 yìí ìmọ̀ ayé náà tún mí owó nínú ọdún yẹn. Bẹ́ẹ̀ ni àwọn lè sọ àwọn nǹkan tí wọ́n ń là kọjá nínú ọdún náà lọ́hùn gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ìrìn àjò ṣe sọ nínú ìrìn àjò nọ́mbà wọn ní age of 58 years and 60 years of age nínú ìrìn àjò náà lọ́dún náà lọ́hùn. Tó bá wò dáadáa á rí i pé gbogbo tẹ́ẹ̀mì wọ́n sì mọ̀ wá nínú retirement age tí máa ń sọ nípa age of 56 to 60 years of age. So nínú ọ̀nà lọ́sì wà sórí dán kí àwọn ìṣẹ̀lẹ̀ kan kó gbé wọn yẹ̀ wò nínú ìrìn àjò ìgbésí ayé wọn. Bákan náà tí a bá wò dára á rí i pé kẹ́sẹ̀ tí wọ́n kọ́ ṣe gbàrà ní 1975 yẹn ó jẹ́ ogun láyé, ó jẹ́ ogun àjàyè rádà ó jẹ́ ogun àjàyè ní kẹ́sẹ̀ tí wọ́n kọ́ ṣe ní 1975 nígbà tí wọ́n ṣe ọmọ òrukàn ní 1987 tó ṣe ọmọ òrukàn. Gbogbo àti mo mention yìí àwọn èjì Ọlọ́run ti ń gbà fún wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tí wọ́n ṣe ẹ̀rí ọkàn ní 1989 nínú ìrìn àjò ìgbésí ayé wọn. But ibi tí àwọn nǹkan tí a ti fẹ́ kí a tún rí ẹ̀kọ́ kọ́ ní ibẹ̀ ọmọ bàbá wa yìí firstly ẹ rí pé lórí ìrìn àjò ọlọ́mọdé wọn ò fi ọmọ ṣe rárá nínú ìrìn àjò ìgbésí ayé wọn. Wọ́n jẹ́ nìkan tó tọ́jú ọmọ, wọ́n jẹ́ nìkan tó fẹ́ràn ọmọ, wọ́n jẹ́ nìkan tó yẹ pé ẹni tí ọmọ jẹ lógún jù kò rẹ̀ sí gbogbo nǹkan tí òbí ta rè pé ní gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí ojúṣe bàbá lórí ọmọ tí wọ́n bàbá tí wọ́n gbìyànjú lórí àwọn ọmọ wọn. Bí Ọlọ́run ṣe gbà fún wọn tó bákan náà wọ́n tún fa àwọn ọmọ wọnú industry tí àwọn wà ní inú rẹ̀ láti rí pé wọ́n ní pé iṣẹ́ tí ń ṣe tí wọ́n bá fi lé ọmọ lọ́wọ́ náà ní ẹ mọ̀ pé oore ọ̀fẹ́ gbà ní èèyàn rí gbà ní ọwọ́ Ọlọ́run nínú ìrìn àjò ayé yìí gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ti dúró. Bákan náà tí wọ́n bá tó dáa rí pé
ní ọdún yìí tí wọ́n ń ṣe tí wọ́n máàkì birthday wọn ní ọdún yìí wọ́n wà ní personal year 2 ní ọdún yìí gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún wọn. Yes, wọ́n wà ní personal year 2 ní ọdún yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá àgbà jùlọ fún ìtẹ̀síwájú àti fún ìgbélékè àti fún oore ọ̀fẹ́ tọ́nà fún bàbá wa Oga Bello. Oore ọ̀fẹ́ ni wọ́n rí gbà bẹ́ẹ̀ ni oore ọ̀fẹ́ ni wọ́n rí gbà nítorí pé ọ̀pọ̀ ju ẹlòmíì pẹ̀lú gbogbo làálàá rẹ̀ nínú ayé yìí pàbólópà tó já sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì pẹ̀lú gbogbo làálàá rẹ̀ nínú ayé yìí bó ṣe tọ́ ọmọ tó pẹ̀lú ẹ̀ náà kò tún jèrè wọn at the end. Oore ọ̀fẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ nínú ẹlòmíì nínú ayé yìí bí ó ṣe tọ́ ọmọ tó ẹlòmíì ló padà jèrè ọmọ tó tọ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ àròsọ bó ṣe wà nínú ayé yìí nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bó ṣe tọ́ ọmọ tó ọmọ náà ló ṣe kí ni ló padà tún gẹ́mẹ̀ kúrú bó ṣe tọ́ ọmọ tó pé ọmọ mi gbọ́dọ̀ dìgbà gbọ́dọ̀ dìgbà àdéhùn dìde nígbà tí kò yọ ó padà ṣe kí ni ó padà gbà fún Ọlọ́run ni kódà ibi tó ń gbọ́n padà báyìí gan kò mọ̀ kó lè padà bá wọn ní ibi bẹ̀ bẹ́ẹ̀ sì ń dẹ̀ níyì ọmọ máa ṣáyé tirẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ní pé ọmọ máa kọ ọmọ kan tó bá dáàyè kan àyàn padà sọ pé ọmọ gan kó má pa ara ẹ̀ ni nígbà tó bá dé nígbà tí tẹ́ẹ̀dá bá ti ròpin dé ààyè yẹn á ní pé ọmọ wọ́ gan má pa ara ẹ̀ fi mí lọ́rùn jẹ́ kí mo ṣe kí ni jẹ́ kí mo ń jayé orí mi. Àmọ́ gẹ́gẹ́ bí ìrìn àjò tí Oga Bello rìn nínú ayé yìí wọ́n rí oore ọ̀fẹ́ gbà tí a bá wò dáadáa 20 years ago that was 2002 ní 2002 yìí ní 20 years ago yìí Oga Bello gan wọ́n lérò pé wọ́n lè padà bára wọn ní àyè tó wà lọ́jọ́ títò ní 20 years ago bí kìí ṣe pé oore ọ̀fẹ́ Ọlọ́run ni. Àmọ́ Yorùbá sọ pé àṣílẹ̀ ni àdéwábá ni bàbá ìṣèrègùn lórúkọ tó ní ṣe sílẹ̀ tí Ọlọ́run tún gbà fún wọn lé lórí ẹgbẹ́ mọ́la lórúkọ tó ń ṣe sílẹ̀ lórí ìtọ́jú tó tọ́jú ọmọ sílẹ̀ tó tó gbà fún wọn lórí nǹkan yẹn àwọn náà padà ṣe kí ni wọ́n padà jèrè ọmọ lọ́jọ́ títí lọ́jọ́ tòní tó bá wò dára ẹ rí pé ẹ̀wùgbà tí àwọn bàbá tó máàkì birthday wọn ní May 9 ní this month náà mo yín sọ ń pa ẹ o ní May 9 a rí pé a rí àwọn surprise packaging tí àwọn ọmọ ṣe fún bàbá wọn wọ́n ra mọ́tò fún bàbá wọn bàbá mọ̀ kó ra mọ́tò bàbá kọ́ dédé gba gift kọ́kọ́rọ́ ní ọjọ́ tó máa gbẹ́dẹ̀ fún ni ẹ mọ̀ inú bàbá yìí dùn débi wípé ẹkún ayọ̀ ó ń bọ́ lójú wọn bá ní pé èèyàn sọ ẹkún ayọ̀ bẹ́ẹ̀ ni ẹkún ayọ̀ wà lágbára lọ́wọ́ àwọn olùbọ̀ wọn sọ ẹkún ìbànújẹ́ bẹ́ẹ̀ ni nítorí pé ẹkún oríṣiríṣi ẹkún ayọ̀ wà ẹkún àsùnní wà ẹkún àdásùn wà bẹ́ẹ̀ ni ẹkún àsùnsùn àsùnjí wà lágbára lọ́wọ́ àwọn olùbọ̀ wọn sunkún gbogbo àwọn wọ̀nyí àmọ́ ọmọ bàbá wa yìí wọ́n sọ ẹkún ayọ̀ ní ọjọ́ tó ń tọ́ ọmọ tó ń pèsè tó ní àsọtẹ̀ka yìí tó ń kọ́ pé ṣáwọn náà rèé lọ́jọ́ ti tòní tó túmọ̀ sí pé Ọlọ́run gbà fún wọn ní ìrìnàjò ayé wọn lóòótọ́ bó ti jẹ́ pé ìrìnàjò sọ wọn struggle continue ni pẹ̀lẹ́ náà àṣeyọrí tó ṣe ní ìrìnàjò àárọ̀ wọn náà lọ́ fi lo ọ̀sán àṣeyọrí tó ṣe ní ìrìnàjò ọ̀sán náà lọ́ padà fi lo alẹ́ tó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta ni lọ́nà ti gbà fún wọn aṣẹ́rẹ́ ní tó ṣe lálàá ní àárọ̀ tí kò lò lọ́sàn-án àdéhùn tó ṣe lọ́sàn-án tí kò lò lọ́jọ́ alẹ́ ayé tó rẹ̀ parẹ́ life continue pẹ̀lú ìràn bàbá wa Oga Bello Ọlọ́run gbà fún wọn lórí iṣẹ́ tó ń ṣe náà nípa ìrìnàjò tààtà náà Ọlọ́run náà tún gbà fún wọn ní orí ẹ̀ náà so nítorí pé ọ̀gá ni wọ́n jẹ́ ọ̀gá dẹ̀ máa jẹ́ ọjọ́ kọ́tọ́ ní gbogbo ọ̀nà lọ́nà ti gbà fún wọn lórí ọmọ lórí family wọn lórí industry wọn generally àti láàrin ọ̀rẹ́ ni ọ̀nà ti gbà fún wọn. tí a bá wò dáadáa nǹkan tí mo sọ ó yé mi tí a bá wò dáadáa tá a tuntun wò dáadáa
a rí i pé nígbà tí Tinubu gan fún ara rẹ̀ ìyẹn bàbá wa Tinubu ìtàmọ̀ sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu a rí i pé nígbà tí ọ̀nà wà ní age of 50 years wọn ní àwọn ń sá kódà fún ìlú làwọn sá kódà fún pátì làwọn sá kódà fún gbogbo àwọn tí ó wojú wọn tó rògbàjú wọn ká tí ọ̀nà fi sí abẹ́ wọn àwọn sá kódà ní orí rẹ̀ pápájọ lórí ìrìn àjò ìlú because ẹni tó adijẹ́ gómìnà ìkẹ́ ti mọ̀ pé ìrìn àjò bí ló ṣe dá bí ló ṣe tòrò náà ni ló máa lé kiri ẹ wo ìgbà tó náà wà ní ìjọ 50 years ẹ rí pé bóyá ń da kódà tó bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kan náà tí wọ́n tún jẹ wọ́n lẹ́sẹ̀ ní ìrìnàjò nínú ìrìnàjò 49-50 wọn nígbà tí wọ́n ṣe tó wà ní second time fún gómìnà Lagos State nígbà náà lọ́hùn ẹ wo bí wọ́n lálàá tí wọ́n ṣe nígbà náà kódà lórí ìrìnàjò ìlú ẹ wá wo lọ́jọ́ tuntun òní nígbà tí wọ́n náà padà pé 70 kàkà kí wọ́n á fi gbogbo nǹkan tó ti fi ṣe sẹ́yìn yẹn kàkà kí wọ́n máa fi yìn wọ́n kí ní ó ṣe náà ni ó padà ti já sí kẹ́ríkẹ́rí pé tá bá sọ ìrìnàjò 70 years orí ọ̀fẹ́ ni ẹni tí yóò bá fi fún nígbà náà orí ọ̀fẹ́ ni lọ́jọ́ tó nísìnyí inú bàbá ń dùn ìyẹn bàbá Ọ̀gá Bello inú wọn dùn lọ́jọ́ tó ní pé tọ́ ibi tó wọn tẹ́ bá ìrìnàjò lọ́jọ́ tó níyì ọ̀nà gbà fáwọn wọn sọ ibi tẹ̀ ni wọ́n dìde lórí ẹ wo àwọn bàbá wa Bọ́lá Ahmed Tinubu nígbà tó wọn sọ ibi ti 50 ti wọn náà kàkà kí àwọn èèyàn kí wọ́n máa ṣe kí ni kó máa embrace wọn kó máa sọ gbogbo nǹkan tó ṣe sẹ́yìn náà kó tó dáadáa kí ló ṣe kí ló mọ̀ ìgbà àwòkọ ni lọ́jọ́ kí ni ló padà fi ń sùn ní tó ń túmọ̀ sí wípé gbogbo nǹkan tó ẹ̀dá bá ń ṣe ní ayé yìí do your best and leave the rest ni bí bẹ́ẹ̀ kọ́ àwọn tó ti padà ti àwọn tó ti yìn yẹn tẹ́lẹ̀ náà ló mọ̀ padà tó kẹ́gùn ẹ̀ nínú ìrìnàjò ìgbésí ayé tó àwọn pé ṣe ayé náà kan náà ni mò ń ṣígbà mò ń ṣàwò ń gbà kan ni ayé náà kan ni àwọn èèyàn tó ń ṣe kí ni èèyàn tó ń kége mú náà ni àbáyé náà kọ ayé náà ni ẹ má gbàgbé ẹ lọ rántí tẹ bá gbàgbé kí ìran létí pé bíbélì sọ wípé ọba kan padà jẹ ní ilẹ̀ Egypt tí kò rántí Joseph mọ́ bẹ́ẹ̀ ni bíbélì sọ pé ọba kan padà jẹ ní ilẹ̀ Egypt tí kò rántí Joseph mọ́ àtìgbà yìí náà ti bẹ̀ sí ń kún ọmọ Israẹli lójú nílẹ̀ Egypt kó tó di pé Ọlọ́run padà gbà wọ́n là nínú làálàá ìgbésí ayé wọn tó ń túmọ̀ sí pé tó bá tó pé wọ́n ló ní òní wọ́n ti pé ẹnìkan ló ní ọlá wọn àmọ́ ohunkóhun tó bá ń ṣe láyé yìí ìdí kí a máa ṣe dáadáa ohunkóhun tó kó lè máa ṣe ṣáà rí pé òun ṣe dáa sí ọmọlàkejì débi pé tó bá di lẹ́yìn ọ̀la wọ́n á lè sọ ọ̀rọ̀ ẹ ní ti dáadáa tó bá padà á ń gbọ̀n ẹ́ má wò tẹ ẹ̀gàn tí wọ́n ń gbọ̀n ẹ́ tó bá padà á ń yọrí ṣùtù sí ẹ má wò tẹ ẹ̀gàn tí wọ́n padà á ń yọrí ṣùtù sí ẹ dáadáa ẹ náà ní kíni yóò máa tẹ̀lé ẹ̀dá lọ nítorí bíbélì sọ wípé ẹni tó ṣe rere kó máa ṣe níṣó ẹni tó ṣe búburú kó máa ṣe níṣó èrè ń bọ̀ kankan láti sọ fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ò bá ṣe rere ò bá ṣe búburú tó kí n tó máa fi èyí ṣe àlọ lórí ìmọ̀ ẹ̀kọ́ tí mò ń sọ̀rọ̀ ní ipa yìí gbogbo àtàbá ní àǹfààní láti kọ́ nípa ẹ̀kọ́ yìí oore ọ̀fẹ́ wà fún wa ẹ pè mí sí orí aago ẹ pè mí nọ́mbà náà lẹ́ ń wò ní front ẹ fi ń wò mí yìí òun ló ń lọ nísàlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lórí front ẹ fi ń wò mí yìí gbogbo àtà ní àǹfààní láti fẹ́ ní ìmọ̀ nọ́mbà yìí mi kì í ṣe wòlíì mi kì í ṣe àáfà kò sẹ́ni tí kò ní nímọ̀ yìí ò bá jẹ́ wòlíì nìyẹn ò bá jẹ́ àáfà nìyẹn kódà ò bá jẹ́ ẹlẹ́sìn àbáyé nìyẹn
no matter ẹ̀sìn tó lè máa sìn ìmọ̀lá pé ilé kìí ṣe religion ìmọ̀lá pé ìmọ̀ tó náà fi pinlẹ̀ ìgbésí ayé ni ìmọ̀lá pé anybody ló ní àǹfààní láti mọ̀ ìdá ò jẹ́ student ni ìdá ò jẹ́ student ni no matter nǹkan òun lè jẹ́ a nídìí ìmọ̀ láti fi rin ìrìnàjò ìgbésí ayé wa. Bákan náà Joseph ti gbé ohun tuntun àrà dé nípa àwa tí a jẹ́ adult iléèwé ẹ̀kọ́ àgbà ọbẹ̀ níkà the exceptional Joseph adult and music the exceptional Joseph fún ìtẹ̀síwájú nínú ẹ̀kọ́ èdè Gẹ̀ẹ́sì àbí ní èdè Yorùbá a ní àǹfààní láti ní ìmọ̀ yìí lábẹ́ umbrella the exceptional Joseph adult and music. Bẹ́ẹ̀ ni wọ́n kọ́ wọn ní bí wọ́n ṣe ń kọ́ bó ṣe ń kà. Bákan náà wọ́n dẹ̀ ti ń kọ́ ní ẹ̀kọ́ orin ìdá orin ẹ̀mí ni àbí orin ìgbàlódé ní ayé ni gbogbo ẹ̀kọ́ ta ni lọ́ndẹ̀ ní ọ̀dọ̀ títí wọn. Bákan náà ni the perfect home limited àwọn ralẹ̀ wọ́n bá wọn ralẹ̀ wọ́n bá wọn ta lé ni wọ́n bá wọn ralẹ̀ wọ́n bá wọn kọ́lé ni developer làwọn kò sí property gbédé ọ̀dọ̀ wọn tí wọn bí jọ́ǹsì kìíní tí àwọn lè bẹ́ẹ̀ maintain nínú ìrìnàjò lórí ìrìnàjò iṣẹ́ títí wọn. Headquarters wọn bẹ ní Lekki Ajah ibẹ̀ ni headquarters wọn wà. Bákan náà ni wọ́n ní branch sí Ogun State ní Jọjú. Bákan náà tún ní branch sí UK ní abroad wọ́n ní branch sí ibẹ̀ náà. So tí a bá fẹ́ rí wọn láti bá wọn sọ̀rọ̀ ẹ pè mí sórí line yìí náà lè máa pè sí oní central line láyé náà lè máa pè sí tó fi máa pè ní ti mọ head office wọn láti lè bá wọn sọ̀rọ̀. tó ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ lọ mo kí àwọn olólùfẹ́ mi lẹ́ẹ̀kan sí wípé ẹ kú dédé àsìkò yìí. Orúkọ mi kò tí ì yí padà èmi náà ṣì ní tí tòótọ́ ọ̀jọ̀gbọ́n Ibitayo Joshua a tún máa pàdé nígbà kan náà ire o. Subscribe hete. Facetv. Muswobi.